Ọlọ́run ló sọ wípé kí n fún ìyàwó ọ̀rẹ́ mi lóyún o. Èyí ni ọ̀rọ̀ tí pásítọ̀ kan sọ ní ìpínlẹ̀ Ondo. Wòlíì kan tí wọ́n tún ń pè ní olùṣọ́ àgùntàn. Ó ti ní Ọlọ́run ló sọ wípé kí òun ó mọ̀ọ́mọ̀ fún ìyàwó ọ̀rẹ́ òun lóyún ni òun fi ṣe bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run ọ̀gá ògo ni òun tẹ̀lé. Àmọ́ bóyá Ọlọ́run ló pe pásítọ̀ òun tàbí èṣù. Ilé ayé ti ń parí lọ o, gbogbo ẹ̀ sì ti ń di òbírípo. Pásítọ̀ Olúwaṣeun Àkànbí ni àwọn ènìyàn ti fi ẹ̀sùn kàn ní ìpínlẹ̀ Ondo wípé ó lòdì sí òfin Ọlọ́run àti òfin ọmọnìyàn bó ṣe mọ̀ọ́mọ̀ fún ìyàwó ọ̀rẹ́ rẹ̀ lóyún. Pásítọ̀ Olúwaṣeun Àkànbí ló jẹ́ olùdásílẹ̀ ìjọ Christ the Helper Foundation Ministry tó sì ṣe kinní yẹn fún ìyàwó ọ̀rẹ́ rẹ̀ débi tó fi ní oyún. Ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Túnbọ̀sún. Túnbọ̀sún yìí ló fún pásítọ̀ tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní yàrá kan wípé kó máa fi ṣe ìtúsílẹ̀ fún àwọn ènìyàn. Ó ṣojú mi kòró tí kò fẹ́ kí a fi orúkọ òun léde. Ó ní pásítọ̀ náà mọ̀ọ́mọ̀ fún ìyàwó ọ̀rẹ́ rẹ̀ lóyún ni. Gẹ́gẹ́ bí ohun tí ó ṣojú mi kòró tó fi léde, ó ní pásítọ̀ Àkànbí ó yí nǹkan padà fún Súnkànmí tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ní ìyàwó Súnkànmí tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ yìí ló fi gbà fún pásítọ̀ tí pásítọ̀ fi ṣe kinní yẹn fún un tó fi lóyún. Gẹ́gẹ́ bí ohun tí ẹni náà sọ, ó ní pásítọ̀ ó kì oyún bọ ìyàwó Túnbọ̀sún ní ikùn. Moses Akínúoyè tó jẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ rẹ̀ ló fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí wípé wòlíì àti pásítọ̀ èṣù kan ó fún ìyàwó àbúrò òun ní oyún ní ilé bàbá àwọn tó wà ní òpópónà Mọ́bọ́ládé Ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ nígbà tí Túnbọ̀sún tó jẹ́ ọ̀rẹ́ pásítọ̀ yìí tó gbà á sílé, kò ní yàrá tí pásítọ̀ náà lè gbé. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn ni pásítọ̀ yìí ó fún ìyàwó Túnbọ̀sún tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lóyún. Àwọn ará àdúgbò ṣe àkíyèsí wípé nígbà tí ìyàwó Túnbọ̀sún tí pásítọ̀ fún lóyún bí ọmọ tán ni Túnbọ̀sún ó kó lọ sí ilé tó gbà fún un. Ló sì bẹ̀rẹ̀ sí ní bá ìyàwó rẹ̀ fọ aṣọ àti aṣọ ọmọ tí ó bí fún pásítọ̀. Pẹ̀lú ọ̀rọ̀ wọ̀nyí, àwọn ènìyàn rí wípé ó ti sọ Túnbọ̀sún di dìdìrìn, ó sì ti gba ọpọlọ rẹ̀. Ará àdúgbò míì tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní láti ìgbà tí Túnbọ̀sún ti gba pásítọ̀ yìí sílé ni ọ̀nà Túnbọ̀sún ti dàrú tí kò sì rí oúnjẹ jẹ mọ́. Bí oṣù mélòó kan sẹ́yìn, àwọn ènìyàn ń wọ́ tuuru wá sí ilé pásítọ̀ náà láti wá gba ìtúsílẹ̀ àti oríṣiríṣi àdúrà tí pásítọ̀ ọ̀hún sì ń gba àpò ìrẹsì àti òróró lọ́wọ́ wọn. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá pásítọ̀ ọ̀hún lẹ́nu wò, ló sọ fún àwọn akọ̀ròyìn wípé èsì Ọlọ́run ni wípé òun lòun sì jẹ́ bàbá ọmọ tí ìyàwó ọ̀rẹ́ òun ṣẹ̀ṣẹ̀ bí fún òun yìí. Kò sì sí ẹni tó lè yí ìfẹ́ Ọlọ́run padà. Èyí ni ọ̀rọ̀ tí ó sọ o. Ọlọ́run ló ní kí n fún ìyàwó ọ̀rẹ́ mi lóyún. Èyí ni ọ̀rọ̀ tí pásítọ̀ kan tó fún ìyàwó ọ̀rẹ́ rẹ̀ lóyún ní ìpínlẹ̀ Ondo tó sọ síta.